la ti gba àwọn èèyàn tí àwọn agbébọn jí gbé nílùú Èrùkú padà àmọ́ ìdí rèé tí a kò fi mú àwọn ajínigbé. Ọ̀gá àgbà ọlọ́pàá ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn ajínigbé tún jí èèyàn 11 gbé nílùú Ìsàpà lẹ́bàá ìlú Èrùkú. Wọ́n yin ìyá arúgbó kan ní ìbọn. Ẹ dírà o, pásítọ̀ kan pàrọwà fáwọn ọmọ ìjọ rẹ̀ kí wọ́n ró ara wọn lágbára nínú fídíò tó gba orí ayélujára kan. Èébú àti èpè tí ẹ fi ránṣẹ́ kó tún irun kankan lára mi o. Kódà àkàrà tẹ torí mi dín kéńgbé ni o, olóròró ni o, a ó jọ máa jẹ ni. Gómìnà Mákindé ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá fi gbòòrò òfin gbé akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì Oǹdó fẹ̀sùn ìdìtẹ̀ ìgbìmọ̀pọ̀ ìfipábá akẹ́kọ̀ọ́bìnrin kan lájọṣepọ̀. Àwọn gómìnà apá ẹkùn ìwọ̀ oòrùn gúúsù béèrè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ níbi ìpàdé nílùú Ìbàdàn. Ìbéèrè tó ń ti àlàyé ọ̀rọ̀ rèé o. Lẹ́yìn ọdún 10 tí wà ìjínigbé ti gògò ní Nàìjíríà, ẹ gbọ́ kí ló dé tí ìjọba kò ṣe tí ìrẹ́yìn rẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Lóòótọ́ la ti gba àwọn èèyàn tí àwọn agbébọn jí gbé nílùú Èrùkú padà àmọ́ ìdí rèé tí a kò fi mú àwọn ajínigbé. Ọ̀gá àgbà ọlọ́pàá ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti ń béèrè pé kí ló dé tó jẹ́ pé ìdásílẹ̀ àwọn èèyàn 38 tí wọ́n jí gbé ní CAC Èrùkú nìkan ni aráàlú ń gbọ́ tí kò sẹ́ni tó gbọ́ pé wọ́n mú agbébọn kankan lórí ìṣẹ̀lẹ̀ náà. Ní báyìí Káyọ̀dé Ẹgbẹ́tókun, ẹni tí í ṣe ọ̀gá àjọ ọlọ́pàá ní Nàìjíríà, ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀. Ẹ ó rántí pé ìrọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí ní ìròyìn gbòde pé àwọn olùjọ́sìn tí àwọn agbébọn jí gbé nílùú Èrùkú ìpínlẹ̀ Kwara ti gba ìtúsílẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu gan ló ṣe ìkéde ọ̀hún lójú òpó Twitter rẹ̀. Ṣùgbọ́n ìjọba ààrẹ Bọ́lá Tinubu tó kéde ìtúsílẹ̀ náà kò sọ̀rọ̀ nípa mímú àwọn ajínigbé tó jí èèyàn 38 náà gbé sálọ. Bákan náà ni wọn kò sì sọ nǹkan kan nípa bóyá wọ́n sanwó ìtúsílẹ̀ tí àwọn ajínigbé náà béèrè fún tàbí wọn kò san kí wọn ó tó tú àwọn èèyàn náà sílẹ̀. Nígbà tó ń dáhùn sí gbogbo ìbéèrè náà fún àwọn akọ̀ròyìn tó béèrè lọ́wọ́ rẹ̀, ọ̀gá ọlọ́pàá pátá ní Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun sọ pé ọ̀daràn tó bá fẹ́ tọ ojú òpó àlàáfíà àwọn kò ní kọ̀ fún, àwọn máa gbà á láàyè. Bí wọ́n bá fẹ́ juwọ́ sílẹ̀ pé àwọn kò jà mọ́, àwọn máa kí wọn kú ààbọ̀. Ṣùgbọ́n èyí kò túmọ̀ sí pé àwọn máa fi ọwọ́ yẹpẹrẹ mú bí àwọn ṣe ń dọdẹ wọn. Ẹgbẹ́tókun ṣàlàyé nínú fọ́nrán fídíò kan tó ti dáhùn ìbéèrè náà pé àwọn agbébọn ọ̀hún ló jáde fúnra wọn tí wọ́n wá bá àwọn sọ̀rọ̀ àlàáfíà tó padà já sí bí àwọn tí wọ́n jí gbé ṣe gba òmìnira ìtúsílẹ̀. Tẹ́ ò bá gbàgbé, èèyàn 3 ni àwọn ajínigbé náà pa ní ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun Èrùkú tí ìjínigbé ọ̀hún ti wáyé. Lẹ́yìn tí àwọn ajínigbé náà sì kó èèyàn 38 wọgbó lọ tán ni wọ́n béèrè fún 100 mílíọ̀nù náírà 100 million naira lórí ẹnì kọ̀ọ̀kan tí wọ́n jí gbé. Àpapọ̀ owó tí wọ́n béèrè náà sì jẹ́ 3.8 billion naira kí wọ́n tó tún padà dín kù. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, Ẹgbẹ́tókun sọ pé ọ̀pọ̀ ìgbà ní iléeṣẹ́ ọlọ́pàá ti kìlọ̀ fún aráàlú láti má ṣe fìyà jẹ agbófinró tó ń ṣiṣẹ́ rẹ̀. Ó ní bí wọ́n bá rí i pé ìwà ọlọ́pàá kan tàbí ìṣesí rẹ̀ kò bá tiwọn mu kí wọ́n fi ẹjọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá lọ́dọ̀ àwọn tó jù ú lọ. Ọ̀gá àgbà ọlọ́pàá ní Nàìjíríà náà fi kún pé àwọn kò ní da irú ìfisùn bẹ́ẹ̀ nù. Ó ní àwọn yóò túṣu rẹ̀ dé ìsàlẹ̀ ìkòkò láti mọ ohun tó ṣẹlẹ̀ gan-an ni. Láti ìrọ̀lẹ́ ọjọ́ Ajé Monday tí ìròyìn ìtúsílẹ̀ àwọn olùjọ́sìn ṣọ́ọ̀ṣì CAC tí wọ́n jí gbé ní Èrùkú ìpínlẹ̀ Kwara ti gbòde ní ọ̀pọ̀ èèyàn ti ń béèrè pé ṣé àwọn ajínigbé náà ló déédéé tú wọn sílẹ̀ ni tàbí ìjọba ló sanwó ìdáǹdè tí wọ́n fi dé. Ẹ̀wẹ̀, lórí ìbéèrè nípa bóyá ìjọba sanwó ìtúsílẹ̀ yìí náà ń jẹyọ látàrí bí àwọn èèyàn náà ṣe gba òmìnira lẹ́yìn ọjọ́ 5 tí wọ́n ti wà lákàtà àwọn tó gbé wọn lọ lásìkò ìjọsìn lọ́jọ́ Ìṣẹ́gun tó kọjá. Láti dáhùn sí ìbéèrè tó jẹ ọ̀pọ̀ aráàlú lógún tí wọ́n sì béèrè náà, nígbà tí ọba ìlú Èrùkú Ọwá àtìlú Èrùkú ń fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn olùjọ́sìn 38 tí wọ́n jí gbé náà ti dé, ó ṣàlàyé pé àwọn kò dúró látìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. Ó ní ẹnìkan ti kọ́kọ́ fi tó òun létí pé àwọn èèyàn òun máa dé
pé wọ́n máa sùn sílé wọn lálẹ́ ọjọ́ àìkú Sunday. Kábíyèsí ni ẹni náà sọ fún òun pé àwọn ò tiẹ̀ ní sanwó kankan tí wọ́n á fi dé, tí ọ̀rọ̀ náà sì ya òun lẹ́nu púpọ̀, ṣùgbọ́n ń ṣe lòun mú mára. Kábíyèsí tẹ̀síwájú pé bákan náà ni ẹnìkan padà bá òun sọ pé àwọn máa padà sílé nítorí wọ́n ti ṣe ohun tí wọ́n fẹ́ fún wọn. Ó ní nígbà tó di bíi aago kan òru ni àwọn DSS pè òun pé àwọn èèyàn òun tí wọ́n jí gbé ti dé, ṣùgbọ́n kóun má ti sọ fún ẹnikẹ́ni. Nígbà tó ń ṣàfikún lórí ìbéèrè olówó ìtúsílẹ̀ yìí, kábíyèsí ìlú Eruku sọ pé a gbọ́ pé wọ́n ti dé, a dẹ̀ rí wọn lórí Facebook àti lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Bí wọ́n ṣe dé kò yé wa, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ọ̀kan nínú àwọn olùjọ́sìn tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nínú ṣọ́ọ̀ṣì CAC nílùú Eruku nípínlẹ̀ Kwara tó jáde síta láti sọ ohun tí ojú rẹ̀ rí lákàtà àwọn ajínigbé. Ọkùnrin náà tó ń jẹ́ Bámidélé Emmanuel nínú fọ́nrán fídíò kan tó wà lórí ayélujára sọ̀rọ̀ lérèfé nípa ohun tí ojú gbogbo wọn rí ní àhámọ́ náà. Nínú fídíò náà tó ṣàfihàn ìgbà tí àwọn èèyàn tí wọ́n jí gbé náà dé sí ilé ìjọba ni ọkùnrin náà ṣàlàyé nípa ìrìn àjò wọn sọ́dọ̀ àwọn ajínigbé ọ̀hún. Ọ̀dọ́kùnrin yìí ṣàlàyé pé ajá tó re ilé ẹkùn tó bọ̀ ní ibi tí wọ́n kó àwọn lọ. Ó ní gbogbo agbègbè náà ní àwọn ajínigbé ọ̀hún ti gba àkóso rẹ̀, kò sì sí ọ̀nà tí èèyàn lè fi sá mọ́ wọn lọ́wọ́ rárá. Ọ̀pọ̀ àwọn agbébọn ló ti gba inú igbó tí wọ́n wà yìí kan. Kódà wọ́n tún lórí láyà máa sọ pé iṣẹ́ agbébọn àti ìjínigbé ni iṣẹ́ àwọn. Ó fi kún pé àyà kò àwọn agbébọn náà púpọ̀, níṣe ni wọ́n ń sọ fáwọn pé ìjínigbé níṣẹ́ àwọn. Pẹ̀lú ìbẹ̀rù tí ọmọkùnrin náà fi ṣàlàyé kedere ló hàn pé àhámọ́ ọlọ́jọ́ 5 náà kò rọgbọ rárá. Ọkùnrin náà sọ pé àwọn ajínigbé ọ̀hún ti mọ gbogbo agbègbè náà àti àwọn ibi tí ó súnmọ́ Kwara. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní ìròyìn kò tó àfojúbà ní ìṣẹ̀lẹ̀ náà jẹ́. Ó ní ìgbà tí àwọn dé inú igbó tí wọ́n kó àwọn lọ, àwọn rí pé ọ̀pọ̀ àwọn agbébọn ló ti gba inú igbó náà kan. Kódà wọ́n tún lórí láyà máa sọ fún àwọn pé iṣẹ́ agbébọn àti ìjínigbé ni iṣẹ́ tí àwọn yàn láàyò. Wọ́n tún fi ọwọ́ gbáyà pé kò sí ẹnìkankan nínú àwọn tó lè sá mọ́ àwọn lọ́wọ́ tí àwọn kò ní mọ̀. Pẹ̀lú gbogbo ohun tí ojú àwọn rí náà, àwọn rí pé kò ṣeé ṣe fún ẹnikẹ́ni nínú àwọn tó lè sá ní àhámọ́ àwọn ajínigbé náà. Àwọn ajínigbé tún jí èèyàn 11 gbé nílùú Ìsàpà lẹ́bàá ìlú Eruku. Wọ́n yin ìyá arúgbó kan ní ìbọn kọ́. Ó mà wá ga báyìí o. Ẹgbìnrin ọ̀tẹ̀ bí a ṣe ń pa ọ̀kan ní òmíràn rú ní ẹ̀ka ètò ààbò ní ìpínlẹ̀ Kwara àti jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ṣe fìdí rẹ̀ múlẹ̀, wọ́n ní pé àwọn ajínigbé ló tún ṣèkọlù sílùú Ìsàpà nípínlẹ̀ Kwara tí wọ́n sì jí èèyàn 11 gbé sá lọ. Àkọ̀tun ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí ló ń wáyé lẹ́yìn wákàtí 24 táwọn agbébọn yọ̀ǹda àwọn olùjọ́sìn 42 tí wọ́n jí gbé ní ìlú Eruku níjọba ìbílẹ̀ Èkìtì ìpínlẹ̀ Kwara. Ìlú Ìsàpà yìí sì ló wà ní ìjọba ìbílẹ̀ Èkìtì bákan náà tó sì tún súnmọ́ ìlú Eruku. Àwọn ajínigbé náà tí wọ́n jí èèyàn 11 gbé ní ìlú náà tó yìnbọn mọ́ ìyá àgbàlagbà kan. Gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ tó bá akọ̀ròyìn sọ̀rọ̀ ṣe wí, déédéé aago 7 àṣálẹ́ ọjọ́ Ajé Monday ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ìlú Ìsàpà. Ọ̀gbẹ́ni Káyọ̀dé fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ pé ọdẹ ìbílẹ̀ kan ló kọ́kọ́ lọ kojú àwọn agbébọn náà tí wọ́n sì yìnbọn lù, ṣùgbọ́n ìbọn náà kò wọlé sí lára. Lẹ́yìn èyí, Káyọ̀dé ní wọ́n kọlu àwọn aráàlú tí wọ́n sì yìnbọn mọ́ ìyá àgbàlagbà. Lẹ́yìn èyí ni wọ́n jí èèyàn 11 gbé sá lọ. Ó ní Haúsá ọkùnrin 10 àti obìnrin pẹ̀lú aláboyún kan tó jẹ́ ìyá Yorùbá ni wọ́n jí gbé sá lọ. Ó ṣàlàyé pé inú ìbẹ̀rùbojo làwọn èèyàn agbègbè náà wà láti ọjọ́ Ajé Monday tí kò sì tíì sí ìgbésẹ̀ kankan lórí rẹ̀. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn 3 nínú àwọn 11 náà ti mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé náà tí wọ́n sì wà ní ìlú Eruku báyìí. Ọ̀kan lára àwọn ọdẹ agbègbè náà, Ọ̀gbẹ́ni Wàsíù, tó bá àwọn akọ̀ròyìn BBC News Yorùbá sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí sọ pé aláboyún wà lára àwọn tí wọ́n jí gbé náà. Ó ṣàlàyé pé èèyàn 5 nínú mẹ̀lẹ́bí kan náà wà lára àwọn tí wọ́n jí gbé. Nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, Èjìrẹ́ Tóun Adéyẹmí, kò tí ì sọ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀kan nínú àwọn olùjọ́sìn
tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nínú ṣọ́ọ̀ṣì CAC nílùú Èrùkú nípínlẹ̀ Kwara ti jáde síta láti sọ ohun tí ojú rẹ̀ rí. Ọkùnrin náà tó ń jẹ́ Bámidélé Emmanuel nínú fídíò kan tó wà lórí ayélujára ló ti sọ̀rọ̀ lérèfé nípa ohun tí ojú gbogbo wọn rí ní àhámọ́ náà. Nínú fídíò náà tó ṣàfihàn ìgbà tí àwọn èèyàn tí wọ́n jí gbé náà dé sí ilé ìjọba ní ọkùnrin náà ti ṣàlàyé nípa ìrìn àjò wọn sọ́dọ̀ àwọn ajínigbé ọ̀hún. Ọ̀dọ́kùnrin yìí ṣàlàyé pé ajá tó re ilé ẹkùn tó bọ̀ ní ibi tí wọ́n kó àwọn lọ náà. Ó ní gbogbo agbègbè náà ní àwọn ajínigbé ọ̀hún ti gba àkóso rẹ̀, kò sì sí ọ̀nà tí èèyàn lè fi sá mọ́ wọn lọ́wọ́ rárá. Ẹ dírà o, pásítọ̀ kan pàrọwà fáwọn ọmọ ìjọ rẹ̀ pé kí wọ́n ró ara wọn lágbára nínú fídíò tó gba orí ayélujára kan. Fọ́nrán fídíò kan lórí ìtàkùn ayélujára TikTok ti ṣàfihàn arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní pásítọ̀ Ọlọ́runtìmílẹ́yìn Dáramọ́lá rọ àwọn ọmọ ìjọ rẹ̀ láti jẹ ríró lágbára fún ààbò tako àwọn ìkọlù. Fídíò náà tí ó jẹ́ gbígbé sójú òpó ayélujára TikTok lọ́jọ́ Ajé Monday ṣàfihàn arákùnrin náà nínú aṣọ àlùfáà àti fìlà pẹ̀lú ẹ̀gbà ọrùn àgbélébù lọ́rùn rẹ̀. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, ìwádìí òmìnira láti mọ ẹni tí pásítọ̀ náà jẹ́, ojú òpó ayélujára TikTok ọ̀hún àti ọjọ́ tí wọ́n ṣe ìwàásù náà ni kò jẹ́ gbígbé jáde síta. Nínú fọ́nrán fídíò ọ̀hún, àlùfáà ẹni tó fara rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ìjọ Omnipotent Mission of God lójú òpó ayélujára TikTok rẹ̀ sọ fáwọn ọmọ ìjọ rẹ̀ láti gbé àwọn ìgbésẹ̀ tí yóò dáàbò bò wọ́n lọ́wọ́ àwọn àṣekọlù adìhámọ́ra. Ó rọ ìjọba àpapọ̀ láti fààyè gba àwọn ọmọ Nàìjíríà láti ní àwọn ìjagun ìbọn. Ó tún tọ́ka sí ìṣọ̀kan Nàìjíríà. Ó dábàá pé àwọn agbègbè pàtàkì lórílẹ̀-èdè náà ló ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lálàáfíà láìsí ìṣòro kankan tí ìṣọ̀kan ìrẹ́pọ̀ tó wà lóde kò bá ṣiṣẹ́ mọ́, ṣáájú kí àlùfáà tó ké sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti jẹ ríró lágbára fún ààbò tako àwọn ìkọlù. Ó sọ wípé ẹ̀yin ọmọ ìjọ ẹ lọ wá nǹkan kan láti fi dáàbò bo ara yín, torí tí àwọn agbébọn náà bá wá pẹ̀lú ìbọn ṣe kọlù ságbègbè yín, àwọn agbébọn náà yóò dojú ìjà ìbọn kọ ara wọn. Ó sọ̀rọ̀ síwájú láti rọ àwọn ọmọ ìjọ rẹ̀ pé kí wọ́n lo àwọn oríṣiríṣi ọ̀nà ìbílẹ̀ tàbí kí wọ́n ní àwọn kòkòrò oyin níkàáwọ́ tí yóò lé wọn sálọ, tàbí tí àwọn agbébọn náà bá ń bọ̀ wá sí ṣọ́ọ̀ṣì yín kí wọ́n pàdé ikú òjijì lọ́nà wọn kí wọ́n tó débẹ̀. Àlùfáà náà sọ wípé kí àwọn ọmọ ìjọ rẹ̀ lọ ṣe é. Ó ní gbogbo àwọn ọmọ ìjọ òun ló gbọdọ̀ ṣe é. Ó ní tí òun bá ní kí wọ́n ṣe é, tí wọ́n bá kọ̀ tí wọn ò ṣe é, òun ó lé àwọn ọmọ ìjọ òun dànù, nítorí pé òun ò fẹ́ kí ọ̀kankan nínú àwọn ọmọ ìjọ òun kú ikú òjijì. Èébú àti èpè tí ẹ fi ránṣẹ́ kò tún irun kankan lára mi o. Kódà àkàrà tẹ torí mi dín kéńgbé ni o, olóròró ni o, àjọ máa jẹ ni. Gómìnà Mákindé ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti ní òun máa jíròrò pẹ̀lú àwọn olùgbé agbègbè ológun ẹrú nílùú Ìbàdàn níbi tí àkànṣe iṣẹ́ òpópónà Circular Road ti ṣe ìdíwọ́ fún ibùgbé wọn. Mákindé ní gẹ́gẹ́ bí ìlérí òun láti rí i pé gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ mọ̀kúndùn ìjọba àwarawa. Ó ní òun máa ṣe àbẹ̀wò sí òpópónà náà, bá aráàlú sọ̀rọ̀ tí òun yóò sì rí dájú pé gbogbo àwọn tó lẹ́tọ̀ọ́ sí owó gbà má bínú ni àwọn máa fún. Bákan náà ló ní àwọn máa wòye sí pípèsè ààyè míì fáwọn tí òpópónà náà ṣe àkóbá fún ibùgbé wọn. Gómìnà Mákindé sọ èyí lásìkò tó gbé àbá ìṣúná ọdún 2026 síwájú ilé aṣòfin ìpínlẹ̀ náà lánàá ọjọ́ Ajé Monday ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2025. Ó ní gbogbo èébú àti èpè táwọn èèyàn kan fi ránṣẹ́ sí òun lórí ilẹ̀ náà kò tún irun kankan lára òun, nítorí òun gbà pé lára nǹkan tí ẹni tó bá ti jẹ́ olórí máa ń gbà mọ́ra ni. Ó wá sọ pé kì í ṣe ìjọba òun ló bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe òpópónà náà, bí kò ṣe ìjọba tó gbéṣẹ̀ tí wọ́n ti gba 500 mítà ilẹ̀ ní apá ọ̀tún àti ní apá òsì. Nígbà tó ń sọ̀rọ̀ nípa pàtàkì ṣíṣe òpópónà Circular Road ọ̀hún, ó ní ó jẹ́ ojú náà láti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, tó sì ṣèkìlọ̀ fáwọn olóṣèlú tó fẹ́ máa lo ọ̀nà ọ̀hún láti fi dá wàhálà sílẹ̀ láàrin ìlú. Ó fi kún pé òun máa ṣe àrídájú rẹ̀ láti rí i pé òun ṣe déédéé kí ìjọba òun sì má fì sí apá kan ju èkejì lọ. Gómìnà Mákindé gẹ́gẹ́ bí ó ti wí, ó ní òun máa mú ìlérí òun ṣẹ láti tẹ́tí sí aráàlú àti láti ṣe gbogbo ohun tó tọ́
nípa fífún àwọn èèyàn ní owó gbà má bínú ní àfikún sí kíkó wọn lọ sí agbègbè míì. Ó wá sọ fún gbogbo àwọn tí ó kórajọpọ̀ ń dín àkàrà nítorí òun pé òun náà ń bọ̀ wá sí àdúgbò ológun ẹrú láti wá jọ jẹ àkàrà náà tí wọ́n ń dín. Mákindé tún wòye pé yàtọ̀ sí òpópónà ìpínlẹ̀ Ọ̀yọ́ nílò ìdásílẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá àtàwọn awakùsà tó máa wa àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ tí Ọlọ́run fi ta ìpínlẹ̀ náà lọ́rẹ lójúnà láti gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ dé èbúté ògo. Ṣáájú ni gómìnà Mákindé ti gbé àbá ìṣúná 891 billion naira kalẹ̀ níwájú àwọn aṣòfin ìpínlẹ̀ náà fún ìjíròrò àti fífi òǹtẹ̀lù fún ti ọdún 2026. Àbádòfin ètò ìṣúná ọ̀hún tí gómìnà pè ní ìṣúná fún ìmúgbòòrò ètò ọrọ̀ ajé. Nínú àbá ètò ìṣúná náà ni wọ́n ti fẹ́ ná 502.8 billion naira fún ètò ìdàgbàsókè nígbà tí ẹ̀ka ètò ẹ̀kọ́ yóò gba 155.2 billion naira. Ètò ìlera ní tirẹ̀ yóò ná ìjọba tó 70.8 billion naira nígbà tí ẹ̀ka ètò ọ̀gbìn sì gbé 19.9 billion naira pọ̀n. Gómìnà ṣàlàyé pé àbá ìṣúná ọ̀hún yóò ran ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ láti mú ètò ọrọ̀ ajé wọn dá múṣemúṣe. Ó wá ṣàfihàn àwọn iṣẹ́ ribiribi tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe bíi ìgbésókè pápákọ̀ òfurufú Ládòkè Akíntọ́lá ti Ìbàdàn, ọ̀nà Ìbàdàn Olóbìrípo Rashidi Ládọjà àti àwọn àkànṣe iṣẹ́ mìíràn tí yóò jẹ́ kí ìpínlẹ̀ náà dàgbàsókè sí. Bákan náà ló túbọ̀ ṣàlàyé wípé ìpínlẹ̀ náà yóò ṣe ayẹyẹ 50 ọdún nínú oṣù kejì ọdún 2026 tí ó sì ṣe àfikún wípé ayẹyẹ náà wà fún kóríyá àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìpèníjà ààbò tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra lásìkò yìí, gómìnà fìdí ẹ̀ múlẹ̀ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àgbékalẹ̀ ètò ààbò tó yanrantí ní gbogbo ìlú káàkiri. Ó ṣàlàyé ẹ̀ pé àwọn ará ìlú mọ ohun tí ó tọ́ ní ìlànà òfin tí ó sì ṣàlàyé wípé àwọn tí wọ́n ń gbin ọ̀tẹ̀ sí àárín ìlú ò lè rí ìbò yìí ní ọdún 2027. Nínú ọ̀rọ̀ rẹ̀, olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéṣeun Ògúndòyìn kan sára sí gómìnà fún iṣẹ́ ribiribi tí ó ṣe pẹ̀lú ètò ìṣúná tí wọ́n buwọ́lù ní ọdún 2025. Ó ṣe àfikún rẹ̀ pé àbádòfin yìí jẹ́ èsì ìjíròrò tí ìjọba ti ṣe pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹkùn 7 tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ti gbọ́ èròǹgbà wọn. Ó túbọ̀ ṣàlàyé wípé ilé ìgbìmọ̀ asòfin kẹwàá náà kò ní kẹ́tì láti máa ṣe ojúṣe wọn tí àwọn yóò sì rí wípé àwọn ṣiṣẹ́ pẹ̀lú gómìnà láti rí wípé gbogbo owó tí ètò ìṣúná là kalẹ̀ lọ bó ṣe yẹ. Lára àwọn tó péjú síbi ìpéjọpọ̀ náà ni Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wádé, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà, Olúgbọ́n ti ìlú Orílẹ̀ Ìgbọ́n Ọba Francis Alao, Aṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn, aṣojú Ọba Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti àwọn ládéládé ọrùn ìlẹ̀kẹ̀ mìíràn. Iléeṣẹ́ ọlọ́pàá fi gbòòrò òfin gbé akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì Oǹdó fẹ̀sùn ìdìtẹ̀ ìgbìmọ̀pọ̀ ìfipábá akẹ́kọ̀ọ́bìnrin kan lájọṣepọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó ti nawọ́ gán àwọn akẹ́kọ̀ọ́ méjì kan ti ilé ìwé gíga fásitì Adékúnlé Ajásin Àkùngbá Àkókó lórí ẹ̀sùn ìdìtẹ̀ ìgbìmọ̀pọ̀ àti ìfipábá akẹ́kọ̀ọ́bìnrin kan ẹni 20 ọdún 20 years lájọṣepọ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Olúṣọlá Àyànládé fìdí ìfigbóró òfin gbé ọ̀hún múlẹ̀ lọ́jọ́ Ajé Monday. Ó sọ wípé ìfigbóró òfin gbé ọ̀hún ṣàfihàn ìgbésẹ̀ ìgbìyànjú iléeṣẹ́ ọlọ́pàá nípa gbígbógun ti àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀daràn tó le. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí, ìwádìí àkọ́kọ́ fi hàn pé wọ́n tan olùfarakásá náà lọ ilé ọ̀rẹ́ rẹ̀ kan tímọ́tímọ́ Queen Sodo ẹni ọdún 19 tí í ṣe akẹ́kọ̀ọ́ iléèwé gíga náà. Àyànládé sọ wípé olùfarakásá náà ẹni tó ti mọ Sódò láti ìgbà tí wọ́n ti wà nílé ìwé girama gba ohun mímu náà lọ́wọ́ rẹ̀. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ni wọ́n ní wọ́n ti po oògùn mọ́ ohun mímu náà, èyí tó ṣokùnfà tí kò fi mọ ohun tó ń ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn tó mu nǹkan mímu náà. Lẹ́yìn tí wọ́n rí i pé kò ní agbára àti okun mọ́, lẹ́yìn náà ni Queen Sódò jáde kúrò nínú yàrá náà tó sì ránṣẹ́ pé ọkùnrin tí wọ́n jọ dìtẹ̀ gbìmọ̀pọ̀ tó sì ń wòran lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn náà fi ń wáyé. Alábàgbé lẹ́yìn tó gbọ́ àwọn ariwo kan tó ṣàjèjì kí amọ́sá ló sáré lọ sí yàrá náà tó sì bá olùfarakásá nílẹ̀ láì lókun àti agbára pẹ̀lú afurasí ọkùnrin náà. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ tí ara rẹ̀ sì ti ń balẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn afurasí méjèèjì yìí jẹ́wọ́ ìwà ọ̀daràn tí wọ́n hù àti ipa tí wọ́n kó. Ó fi kún pé àwọn ẹ̀rí máa jẹ́ mìíṣó tó fi mọ́ oògùn tí wọ́n fún olùfarakásá náà
ni wọ́n ṣàwárí tí olùfarakásá àti afurasí sì tọ́ka sí gẹ́gẹ́ bí oògùn tí wọ́n lò fún un. Ayanlade sọ wípé àwọn afurasí náà sì wà láhàámọ́ wọn yóò sì taari wọn lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn ìfipábánilòpọ̀ àti ìwà ipá fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀ àti ìdájọ́. Iléeṣẹ́ ọlọ́pàá mú dá àwọn aráàlú lójú pé àwọn ọ̀daràn náà yóò fojú winá kúlúbúsú ata òfin láì wo bí wọ́n ṣe jẹ́ sí olùfarakásá náà. Ó rọ àwọn òbí àti àwọn alágbàtọ́ láti kọ́ àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ ìwọléwọ̀de olólùfẹ́. Ó ní kódà ọ̀rẹ́ kòríkòsùn lè ṣokùnfà àwọn ìwà ọ̀daràn. Àwọn gómìnà apá ẹkùn ìwọ̀ oòrùn gúúsù béèrè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ níbi ìpàdé nílùú Ìbàdàn. Àwọn gómìnà tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà ṣe ìpàdé pàjáwìrì kan nílùú Ìbàdàn lọ́jọ́ Ajé Monday. Ìpàdé náà tó dá lórí ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ wa Nàìjíríà ní àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà tó wà nílẹ̀ Yorùbá péjú sí. Lára wọn láti rí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè, gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbámíjí àti gómìnà ìpínlẹ̀ Oǹdó Lucky Ayédàtiwá. Ìpàdé àtìlẹ̀kùnmọ́ríṣe náà ló wáyé fún ọ̀pọ̀ wákàtí nílé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà nílùú Ìbàdàn. Àwọn gómìnà náà nínú àtẹ̀jáde tí wọ́n kà sí àwọn akọ̀ròyìn létí lẹ́yìn ìpàdé náà fẹnukò lórí kókó àdéhùn mẹ́wàá. Àwọn gómìnà àti àlejò níbi ìpàdé tó wáyé ní Ìbàdàn. Àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà náà kí ìjọba àpapọ̀ pé ó ṣeun lórí iṣẹ́ takuntakun tó ń ṣe láti tú àwọn onígbàgbọ́ tí àwọn agbébọn fi tipátipá mú ní ìgbèkùn ní agbègbè Èrùkú. Bákan náà ni wọ́n ṣe káre sí ìtúsílẹ̀ díẹ̀ lára àwọn ọmọ ilé ẹ̀kọ́ àwọn Kátólíìkì tó wà ní ìpínlẹ̀ Niger tó ti gba òmìnira lọ́wọ́ àwọn agbébọn. Lára àwọn kókó mẹ́wàá tí wọ́n fẹnukò sí nìwọ̀nyí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó gba ẹnu àwọn gómìnà yòókù sọ̀rọ̀ rọ ìjọba àpapọ̀ láti jẹ́ kí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ fìdí múlẹ̀ jákèjádò àwọn ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n tún fẹ́ kí ààrẹ Tinubu fi àwọn ikọ̀ aṣọ́gbó ránṣẹ́ láti bẹ̀rẹ̀ sí ṣọ́ àwọn igbó ìjọba tó wà ní gbogbo ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní agbègbè wọn. Wọ́n ní èyí ló wà láti dẹ́kun iṣẹ́ láabi àwọn agbésùnmọ̀mí àti àwọn agbébọn tó lè gba inú igbó wọlé sí àwọn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà. Àwọn gómìnà náà gbóríyìn fún ààrẹ Tinubu lórí onírúurú àtúnṣe tó ti bá ọrọ̀ ajé àti àwọn ètò ìdàgbàsókè tí ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà láti mú kí ètò ààbò gbópọn sí ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí. Àwọn gómìnà náà kéde ìdásílẹ̀ àjọ kan tí yóò máa rí sí dídáàbòbò gbogbo ẹ̀yà tó wà ní apá gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. Àjọ náà ni yóò máa ṣe alábòjútó àjọ tuntun yìí tí gbogbo àwọn olùdámọ̀ràn sí àwọn gómìnà lórí ètò ààbò yóò sì lẹ́tọ̀ọ́ sí láti lọ fún ìpàdé ààbò jákèjádò àwọn ìpínlẹ̀ tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù. Wọ́n ṣèlérí láti máa ṣe àmúlò ẹ̀rọ ìgbàlódé láti gbógun ti àwọn agbésùnmọ̀mí àti láti máa bá ara ẹni sọ̀rọ̀. Èyí ni yóò mú kí ojú lè ká ìgbòkègbodò àwọn ọkọ̀ tó ń kọjá ní àwọn ojú pópó jákèjádò àwọn ìpínlẹ̀ tó wà ní agbègbè ìwọ̀ oòrùn gúúsù lórílẹ̀-èdè yìí. Wọ́n rọ ààrẹ Bọ́lá Tinubu láti fi àwọn ikọ̀ tó ń rí sí ìdáàbòbò àwọn igbó ọba káàkiri Nàìjíríà ránṣẹ́. Wọ́n tún kí gbogbo ẹgbẹ́ tó ń rí sí dídáàbòbò àwọn èèyàn bíi ikọ̀ Àmọ̀tẹ́kùn, iléeṣẹ́ ọlọ́pàá àti ikọ̀ NSCDC. Wọ́n sì rọ̀ wọ́n láti mú ètò ààbò lọ́kùnkúndùn jákèjádò ìpínlẹ̀ tó wà ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Nígbẹ̀yìn, wọ́n rọ àwọn olùgbé ẹkùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà láti bára wọn gbé pẹ̀lú àlàáfíà kí ìdàgbàsókè lè bá ẹkùn náà. Ìbéèrè tó ń ti àlàyé ọ̀rọ̀ rèé o. Lẹ́yìn ọdún mẹ́wàá tí wà ìjínigbé ti gògò ní Nàìjíríà, ẹ gbọ́ kí ló dé tí ìjọba kò ṣe tí ìrẹ́yìn rẹ̀. Lọ́wọ́ yìí, Nàìjíríà ń kojú ìkọlù ìjínigbé tó fẹ́ burú jùlọ nínú ìtàn rẹ̀ lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ tó lé ní 300 gbé lọ nílé ẹ̀kọ́ kan nípínlẹ̀ Niger. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ pé nǹkan bíi 50 nínú àwọn akẹ́kọ̀ọ́ náà ló ti mórí bọ́. Ìjínigbé yìí ni ìkẹta irú rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ṣoṣo. Jíjí àwọn èèyàn gbé láti pa owó tí wá di ìṣòro ńlá tí tọmọdé tàgbà ń kojú lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ti lé ní ọdún mẹ́wàá báyìí
tí ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram ti jí akẹ́kọ̀ọ́ 276 gbé nílé ẹ̀kọ́ wọn kan tí ó wà nílùú Chibok nípínlẹ̀ Borno. Ìjínigbé ọ̀hún milẹ̀ tìtì lásìkò náà tó bẹ́ẹ̀ tí àwọn èèyàn káàkiri àgbáyé pè fún ìdápadà àwọn akẹ́kọ̀ọ́bìnrin náà. Bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ Chibok ọ̀hún ni wọ́n ti gba ìtúsílẹ̀ bọ́ lọ́wọ́ àwọn tó jí wọn gbé, nǹkan bíi 100 nínú wọn ló sì wà ní àhámọ́ tí a kò gbọ́ nǹkan kan títí di òní olónìí. Wàyí o, ọdún 10 rèé lẹ́yìn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ Chibok gbé, síbẹ̀ ìjínigbé sì ń tẹ̀síwájú ní àwọn ilé ẹ̀kọ́, ilé ìjọsìn, ilégbèé tó fi dé ibikíbi ní Nàìjíríà. Púpọ̀ nínú àwọn ìlú tó wà ní àríwá Nàìjíríà ló ń kojú ètò ààbò tó mẹ́hẹ, pàápàá láwọn ìlú tó wà ní ìgbèríko. Ọ̀nà kan tí àwọn agbébọn fi máa ń kọlu àwọn ìlú ọ̀hún, àwọn agbésùnmọ̀mí náà yóò wà lórí alùpùpù, wọn yóò bẹ̀rẹ̀ sí ní yìnbọn láti ṣẹ̀rù ba àwọn èèyàn, wọn yóò sáré tètè jí àwọn tí wọ́n fẹ́ jí gbé, tí wọn yóò sì darí wọn sínú igbó tó wà nítòsí. Àwọn onímọ̀ gbàgbọ́ pé àwọn ìkọlù náà ń wáyé lọ́nà àti pa owó wọlé jù nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń kọlu àwọn ilé ẹ̀kọ́ nítorí ètò ààbò tí kò sí níbẹ̀. Àwọn onímọ̀ tún ní àwọn agbésùnmọ̀mí náà gbàgbọ́ pé àwọn òbí kò ní kọ̀ láti san owó ìtúsílẹ̀ kí wọ́n lè tú àwọn ọmọ wọn sílẹ̀ ní àhámọ́. Wàyí o, ní àríwá ìlà oòrùn tí agbésùnmọ̀mí Boko Haram ti ń jí èèyàn gbé, kì í ṣe owó nìkan ni wọ́n ń wá, ìkọlù wọn tún ní ọ̀rọ̀ ẹ̀sìn Islam lọ́wọ́ látàrí bí wọ́n ṣe ń kọ ìwé kíkà tí wọ́n sì gbàgbọ́ pé àwọn ọmọdébìnrin kò lẹ́tọ̀ọ́ láti kàwé. Gẹ́gẹ́ bí ohun tí UN sọ, Boko Haram ṣọṣẹ́ fún ọdún 10 ó lé, wọ́n pa ọ̀pọ̀ èèyàn, wọ́n tún sọ ọ̀pọ̀ àwọn míì di aláìnílé lórí. Àwọn onímọ̀ ní ètò ààbò tó mẹ́hẹ ní Nàìjíríà kò sẹ́yìn ìṣubú ààrẹ Muammar Gaddafi lọ́pọ̀ ọdún sẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí ibẹ̀ sì ń kó ohun ìjà olóró láti ilẹ̀ náà wọ Nàìjíríà. Ìjọba ní òun ti fòfin de sísan owó ìtúsílẹ̀ fún àwọn ajínigbé lọ́nà àti dín iye owó tí wọ́n ń pa wọlé kù, àmọ́ ìgbésẹ̀ náà kò fi bẹ́ẹ̀ so èso kankan. Tẹ́ ò bá gbàgbé láìpẹ́ yìí ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu sún ìrìn àjò tó yẹ kó ṣe sílẹ̀ òkèrè síwájú lọ́nà àti bójútó ètò ààbò tó mẹ́hẹ ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ló tún pàṣẹ kí wọ́n gbé 40 ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti ìjọba ti pa. Àmọ́ ètò ààbò tó mẹ́hẹ náà ń bí ọ̀pọ̀ aráàlú nínú, èyí tó mú kí wọ́n máa béèrè fún ìgbésẹ̀ akin láti ọ̀dọ̀ ìjọba láti yanjú ìṣòro náà. Iléeṣẹ́ ọmọ ogun tiraka láti kojú ètò ààbò tó mẹ́hẹ ní àríwá, àmọ́ ó dàbí pé apá wọn kò ká. Láwọn ìlú kan láwọn agbègbè náà, ìjọba ń gbójúlé àwọn orí adé láti bá àwọn agbésùnmọ̀mí náà ṣèpàdé àlàáfíà láti lè yanjú ìṣòro ọ̀hún. Àwọn onímọ̀ kan ti sọ pé iṣẹ́ tí kò sí pàápàá láwọn agbègbè àríwá ló túnbọ̀ jẹ́ kí ìjínigbé máa peléke sí. Fún àpẹẹrẹ, iná ìjọba tí kò ṣe déédé lè ṣàkóbá fún àwọn olókoòwò kéékèèké. Nínú àròkọ kan nínú ìwé ìròyìn Business Day, wọ́n ní púpọ̀ àwọn tó ń jíyàn gbé ló jẹ́ pé wọn kò ní iṣẹ́ lọ́wọ́. Àròkọ náà ní ìjínigbé ti di nǹkan tí ọ̀pọ̀ ọ̀dọ́ tí kò ríṣẹ́ fi ń ṣe iṣẹ́ ṣe. Bákan náà ní iléeṣẹ́ kan tó ń rí sí ètò ààbò SBM Intelligence sọ pé ìjọba gbọ́dọ̀ wá ojútùú sí iṣẹ́ tí kò sí lọ́nà àti yanjú ètò ààbò tó mẹ́hẹ. Ẹ̀wẹ̀, láìpẹ́ yìí ni ìjọba Amẹ́ríkà sọ pé àwọn alákatakítí ẹ̀sìn Islam ṣekú pa àwọn ọmọlẹ́yìn Kristi ní Nàìjíríà tí ìjọba sì káwọ́ gbéra tí wọ́n fi ń jí àwọn akẹ́kọ̀ọ́ gbé lọ. Lórí ọ̀rọ̀ yìí, ọ̀pọ̀ oṣù làwọn olóṣèlú ní Washington fi ń fẹ̀sùn kan àwọn alákatakítí ẹ̀sìn náà pé wọ́n ń pa Kristẹni ní Nàìjíríà, àmọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ní kò rí bẹ́ẹ̀. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí, Trump ní òun yóò fi ọmọ ogun ṣọwọ́ sí Nàìjíríà tóun ti ohun ìjà olóró tí ìjọba Nàìjíríà kò bá wá ojútùú sí ìṣekúpa àwọn Kristẹni náà. Òṣìṣẹ́ ìjọba Nàìjíríà kan sọ pé àwọn agbésùnmọ̀mí kò wo bóyá èèyàn jẹ́ Mùsùlùmí tàbí ọmọlẹ́yìn Kristi kí wọ́n tó gbẹ̀mí rẹ̀. Ó ti lé ní ọ̀pọ̀ ọdún tí àwọn alákatakítí ẹ̀sìn àwọn agbésùnmọ̀mí ọ̀hún ti ń gbẹ̀mí èèyàn ní ìhà àríwá. Àwọn àjọ kan sọ pé púpọ̀ nínú àwọn tó ń pàdánù ẹ̀mí wọn nínú àwọn ìkọlù náà ló jẹ́ Mùsùlùmí látàrí pé agbègbè náà ni Mùsùlùmí pọ̀ sí jùlọ
ní ilẹ̀ wa Nàìjíríà. Ní àárín gbùngbùn Nàìjíríà, àwọn darandaran tí púpọ̀ wọn jẹ́ mùsùlùmí náà ń ṣèkọlù sí àwọn àgbẹ̀ tí púpọ̀ wọn jẹ́ ọmọlẹ́yìn Kristi. Àmọ́ ṣá, àwọn onímọ̀ kan sọ pé ìkọlù ọ̀hún ló ń wáyé látàrí ìjà ilẹ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn. Àmọ́ títí di àsìkò yìí, ìgbésẹ̀ ààrẹ Donald Trump ti ilẹ̀ Amẹ́ríkà làwọn èèyàn ọmọ Nàìjíríà kan sì ń retí, nígbà tí àwọn èèyàn míì sì ń sọ pé àwọn ò fẹ́ kí ilẹ̀ Amẹ́ríkà dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kí wọ́n ó fi dá ìjà ẹ̀sìn tàbí ẹ̀yà sílẹ̀ ní Nàìjíríà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.